Daniel, I'm giving you this last warning. Stop láti máa bà àwọn ìránṣẹ́ Ọlọ́run lórúkọ jẹ́. Interview Fúnkẹ́ tí mo ṣe ó ti expose ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ó yẹ kí ọ̀kan lọ máa gba information lọ́wọ́ ìyá kan. Ẹ wá ń dọ́gbọ́n wọ́n náà wá wò sí gbogbo ọgbọ́n tó dá irọ́ tẹ̀lé pàṣẹ gbogbo àṣírí ti tú yìí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa. Interview grandma tí mo ṣe ó ti expose ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Rotimi Daniel sọ nípa bàbá wòlíì Olúalọ. Kò sẹ́ni tó fẹ́ gbé ọmọ làkè ṣubú láyé tó náà lè ga pàápàá ẹni tó fẹ́ gbé àwọn tó ti ga ṣubú tó lè débi tán wà. A gbọ́ wípé wọ́n ní ẹnìkan jáde ní wòrìwò ní wèrè ó wà mẹ́tàdínlẹ̀ ní káàmpù bàbá Olúalọ láti lè put more light sí ni kì í ṣe kí mò ń sọ wípé ìyàwó bàbá Olúalọ ni. Bọ̀bọ̀ yìí tó ń sọ̀rọ̀ yìí mo wò wípé kí ni iṣẹ́ bọ̀bọ̀ yìí gan, what is your purpose lórí ọ̀rọ̀ Pastor Olúalọ? Torí gẹ́gẹ́ bí mo ṣe wo ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí sí mo ti ní pé òun gangan ní èkó nínú àlìkámà bọ̀bọ̀ white kí ni kan white tó péré yìí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ. Tí n bá kọ́ lọ wo interview kan tó kọjá wà lálẹ́ ló fi jẹ́ kí ojú ọ̀rọ̀ fọ́ kí igbá fọ́ yọ̀gàyọ̀gà àbí báwo lẹ ṣe ń pè é. Òun ni interview tí ń bọ̀bọ̀ white yìí tó interview bọ̀bọ̀ Pastor Kọ́láwọlé yẹn. Nínú interview yẹn mo wá di tí bọ̀bọ̀ yìí tó ń wu irú ìwà kan táwa náà ti wù sẹ́yìn tí nǹkan bá ti ṣẹlẹ̀ níbì kan àá fẹ́ jẹ́ pé àwa la máa kọ́kọ́ lọ gba information níbẹ̀ àá fẹ́ jẹ́ pé kó jẹ́ àwa yìí la máa kọ́kọ́ sọ information yẹn jáde àá fẹ́ jẹ́ kó jẹ́ àwa lẹ́nu wa la máa kọ́kọ́ gbọ́. Lórí ọ̀rọ̀ Olúalọ òkò pẹ́ǹtúká bẹ́ sílẹ̀ láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ méjì lórí ayélujára ìyẹn bàbá àṣẹ ọ̀rọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí ADABASIONI àti Mr White òun náà ni wọ́n jọ gbéná wojú ara wọn nípa bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa èdè-àìyedè tó wà láàrin wọn nípa ohun tí Rotimi Daniel fà tí wọ́n sì ń gbìyànjú láti yanjú ọ̀rọ̀ ọ̀hún. Kí ni ADABASIONI àwọn òkú ọ̀rọ̀ burúkú wo ló sọ fún Mr White? Báwo ni Mr White ṣe yanjú ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀? Méjèèjì ni wọ́n fi hàn wá níkànnì yìí ìyẹn Yorùbá Parapọ̀ TV ká lè gbọ́ pọ́rọ̀ ọ̀hún ṣe lọ torí pé kéde àyèdè ó mọ̀ ṣẹlẹ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá òun náà ló jẹ wá lógún bí àwọn èèyàn ó sì wà ní ìṣọ̀kan tí kò ní sí ìjà láàrin lákọlábo àbí lákọlákọ òun náà nìkan yìí wà fún. Yẹ ká ṣí àètò yìí o kó délé kó dóko ká rí i pé kó má jẹ́ ṣe pé òkò pẹ́ǹtúká òun náà ni wọ́n rán sí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pàápàá àwọn tó ń dá sọ̀rọ̀ Olúalọ ẹ̀jẹ̀ á ṣí àè o kápẹ́délé kápẹ́dóko ọ̀rọ̀ Ìyábọ̀ Òbí ibi tó dé dúró lápá ọ̀dọ̀ àwọn méjèèjì rèé nípa bí wọ́n ti sọ̀kò ọ̀rọ̀ síra wọn. Ẹ̀jẹ̀ á ṣí àètò ẹ subscribe síbẹ̀ ẹ má gbàgbé o kẹ́ ẹ lè máa ráwọn ètò ọ̀hún gbọ́ bọ́ bá ṣe ń ṣẹlẹ̀ àwa ò ní jẹ́ kí tiyín ó di sí i. Ṣùgbọ́n èèyàn tó jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ gbé sórí yẹn jáde òun á fẹ́ máa ṣe gàba lórí sórí yẹn which is ọ̀rọ̀ Olúalọ yìí. Daniel àgbẹ̀wò ti jẹ́ Daniel Abíkókó òun lẹni tí ó kọ́kọ́ fẹ́ ru ọ̀rọ̀ yìí sórí tó wá gbogbo ọ̀nà lọ́tún lọ́sì tó fún wọn lówó tó ní pákámọ́lá máa gbọ́rọ̀ lẹ́nu ìyá àti owó tó fún Kọ́láwọlé náà. Nínú ọ̀rọ̀ tí Man White wáyé tábìlì Kọ́láwọlé ó jẹ́ kí n mọ̀ wípé àwọn fámìlì ìyàwó Olúalọ wọn ò fẹ́ gbà kẹ́nìbọ̀dì interview wọn àfi láti ọ̀dọ̀ Rotimi Daniel. Nítorí pé bàbá White yìí òun náà fẹ́ lọ interview wọn wọn ò gbà kó interview wọn wọ́n ní pé torí pé kò ṣe àtọ̀dọ̀ Rotimi Daniel òun ló bí bàbá White yìí nínú tí bàbá White yìí fi tú àwọn àṣírí tó wà láàárín Daniel Rotimi àti Kọ́láwọlé tójú àwa náà wá fi wọ̀n gbangba wípé àwọn fámìlì ìyàwó Olúalọ wọn ò wá ọmọ wọn. Àwọn fámìlì ìyàwó Olúalọ wọn ò wá ọmọ wọn. Nínú interview tí Kọ́láwọlé yẹn sọ ó sọ wípé lẹ́yìn ìgbà tí mo play fídíò yẹn lọ́wọ́ lórí wọ́ọ̀lù mi ó ní lẹ́yìn ìgbà tí Daniel ní pé káwọn lọ pọ̀ wá pé ìyá yẹn òun wá bí ìyá yẹn léèrè pé mọ́mí yẹn wá náà ẹgbẹ́ sí lóòótọ́ ẹ̀gbọ́n ọmọ yín ó ní ìyá yẹn wá fún òun lésì wípé lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbóhùn rẹ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ yẹn ẹnujọ́ mẹ́ta yìí làwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe wà ń gbóhùn ẹ̀ so definitely àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń gbóhùn ẹ̀ ìyá nìkan ni ò gbóhùn ẹ̀ ṣé àti mọ̀ pé ọ̀rọ̀ yẹn nísìnyí ọ̀rọ̀ family matter ni ẹ wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ family matter ẹlẹ́ni sí ẹni iṣẹ́ ìránṣẹ́ ẹni ẹlẹ́ni ojú ayé yín máa bàjẹ́ ẹ̀yin yín máa bàjẹ́ tẹ́ ẹ bá stop kéèsì Olúalọ yìí ojú ayé yín máa bàjẹ́ Rotimi Daniel mo fẹ́ jáde fún ọ tẹ́lẹ̀ now be careful tí o bá ṣe Jésù mọ́ tí o ṣe Kírísítẹ́nì mọ́ tó bá lọ ṣe oníṣègùn torí mo gẹ́ẹ̀tì kankan ní ọ̀dọ̀ ẹ ní 4-5 days ago tẹ́lẹ̀ àtẹ́ sọ̀rọ̀ Olódùmarè ló sọ o mọ̀ kọ́ tó ń pè ní Jesus Christ mọ́ o mọ̀ kọ́ tó ń pè lọ́wọ́ Olódùmarè ibi tí wọ́n ti brainwash ìwọ náà sí àti ibi tí òye ẹ já sí lákòókò yìí òun ló yẹ kó máa wù àbó ṣe wù wà yẹn ṣùgbọ́n mi ò tí ì ráyè wọ́n Rotimi Daniel yẹn but stop láti máa bà àwọn ìránṣẹ́ Olúwa ní orúkọ jẹ́ stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́ stop before it is too late before I come for you. Rotimi Daniel, I'm giving you this last warning. Stop láti máa bà àwọn ìránṣẹ́ Ọlọ́run lórúkọ jẹ́. Stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́. Stop ọjọ́ tí wọ́n bí ẹ̀ṣẹ̀ bí Daniel olùkọ́ wọn sọ ẹ́.
Daniel yẹn inú bíbélì làwọn òbí ẹ ti mú orúkọ yẹn jáde nítorí pé wọ́n rí ẹ gẹ́gẹ́ bí ọmọ tí Ọlọ́run fẹ́ lò ṣùgbọ́n wọn wàá mọ̀ pé èṣù máa ń padà gbà ẹ́ èṣù máa padà gbà ẹ́ lọ́wọ́ Ọlọ́run èṣù òdẹ tí ì gbà ẹ́ nítorí pé oṣù wà láyè tí ò báyìí tí kù wàá mọ òtítọ́ dẹ̀ á dẹ̀ padà sún ẹ̀dẹ̀ ní òmìnira. Last warning to you again, Rotimi Daniel, you know me very well. Àwọn tí ń sọ̀rọ̀ kẹ́yìn tó máa sọ̀rọ̀ àwọn tí wà lórí internet kẹ́yìn tó dé a ti fi iná la ojú internet ẹ̀yin ò tí ì gba ọ̀fà lórí internet rí o ò tí ì máa sọ̀rọ̀ lórí internet bẹ́ẹ̀ kò bẹ̀ sí máa kó ẹ̀jẹ̀ o ò tí ì máa sọ̀rọ̀ lórí internet bẹ́ẹ̀ kọ́ ló ẹ̀kọ́ sẹ́yìn ṣọ́ra ẹ̀ ibi tẹ bá mọ̀ lẹ́mọ̀dé ìwọ Rotimi Daniel wọ́n dìde sí nǹkan tí wọ́n máa ṣe ni wípé kó máa ba àwọn ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́ èyí tó ṣe dẹ́dọ̀ Olúwa yìí stop ẹ̀ now Rotimi Daniel kò fẹ́ jẹ́ kí àwọn ẹlòmíì lọ gba information lọ́wọ́ àwọn ìyá yẹn náà ní sí Rotimi Daniel báyìí náà òun kò rí information gbà ń bẹ̀ mọ́ because ẹ̀ ń parọ́ tó wà jẹ ni family matter ní ọ̀rọ̀ yìí ìyá ìyàwó Olúalọ òun nìkan ni kò rí ìyàwó Olúalọ bá sọ̀rọ̀ àwọn family Olúalọ àwọn family ìyàwó Olúalọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin sọ fún wa àti tí mo máa play fún yóò rí fídíò sí now kí ló wá dé tẹ́wọ́n fi rẹ́dẹ̀dẹ̀dẹ̀ inú family ìyàwó àwọn Olúalọ tẹ́lẹ̀ máa fi yí Olúalọ lára láti bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ and Rotimi Daniel purposely do this láti lè bà Kristẹni lórúkọ jẹ́ ni Rotimi Daniel stop well Rotimi Daniel I'm giving you the last warning stop well o fẹ́ jẹ́ kí ọkọ lọ máa gba information lọ́wọ́ ìyá kan ẹ wá ń dọ́gbọ́n wọ́n náà wá wò sí gbogbo ọgbọ́n tó dá irọ́ tẹ̀lé pàṣẹ gbogbo àṣírí títú yìí bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa ba èyí ni mo fẹ́ kó jẹ́ bí òwe fún ẹ pé gbogbo dáadáa tó ń rawọ́ lé yìí ọjọ́ tó ju ẹ bá la Ọlọ́run jẹ́ kó ju ẹ láàsì sáré o Ọlọ́run jẹ́ kó ju ẹ láàsì dáhà màtí ni ẹ. now ẹni bọ̀bọ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí òun àti Rotimi Daniel ni wọ́n jẹ́ kí ojú wa là báyìí torí bọ̀bọ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí òun náà fẹ́ lọ gba information lọ́dọ̀ àwọn ìyá ìyàwó Rotimi Daniel ṣùgbọ́n wọn ò fún láyè nígbà yẹn nítorí pé àwọn èèyàn sẹ́kọ̀ọ́ lórí òwò ayátọ̀dọ̀ Rotimi Daniel but now ó tún wá pé pásọ̀ kan lánàá pásọ̀ yẹn bá a sọ̀rọ̀ ó tún wá pé pásọ̀ yẹn ní pásọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá tó bá jẹ́ pé lóòótọ́ kò ṣe pé máa rí ìwá ìṣubú Olúalọ àwọn fámìlì tí wọ́n mọ̀ nípa ìyàwó ló yẹ kó lọ máa wá kò ń ṣe àwọn tí wọ́n mọ̀ nípa Olúalọ tó fẹ́ máa mọ bí Olúalọ ṣe bẹ̀rẹ̀ tó fẹ́ mọ bí tí Olúalọ bá dé tó fẹ́ mọ bí tí Olúalọ ń bá lọ tó fẹ́ jẹ́ kọ́ lọ́wọ́ bá yí ẹ̀jẹ̀ ni. wọ́n mọ̀ ló máa interview àwọn èèyàn láti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àìdá lórí pásítọ̀ Alọ wọ́n kì náà nísìn ṣé investigation tó ń ṣe sìn ṣé wọ́n ṣe máa rí ìyàwó pásítọ̀ Olúalọ ni àbí bí ó ṣe ń wá stain fún Olúalọ. It was now referred as that man question pé wọ́n ní obìnrin kan ya wèrè ìfọ́n pé ìyàwó Olúalọ ni he was expecting the man to say that ìyàwó Olúalọ ló ya wèrè can you imagine. Kí ni ohun tẹ́ fẹ́ rí nínú ká máa ba ìwọ̀n ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́ there is one another pastor náà tí mo rí olórí lórí TikTok mò ń bọ̀ gbogbo yín màmá jáde fún yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni because gbogbo yín tó bá ní pé kí wọ́n sọ secret life yín tẹ́ ẹ̀ ń ṣe ní kọ́nà àti ẹ̀ lè sọ fún yàn none of you tó lè jáde tó lè sọ fún wa gbogbo yín pastors yìí gbogbo yín ìránṣẹ́ Ọlọ́run yìí tí gbogbo wa sáré wá báyìí ọ̀pọ̀lọpọ̀ yín ò lè sọ fún wa ohun tẹ́ ẹ̀ ń gbé ṣe ní kọ̀kọ̀ tí kò dára pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín rùn pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín ti ń datọ́ wárápá ti wà lórí pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ ó kàn fáyín ni ẹ kàn ṣe ní POP ni ìdọ̀tí ló wà nínú ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì lónìí gbọ́ Jésù kò ní kúrò láàyè ẹ̀ Ọlọ́run sì máa jẹ́ Ọlọ́run lábẹ́ àkóso bó tilẹ̀ òǹkórí rádá Rotimi Daniel sọ pé kò sí o rádá Rotimi Daniel Olódùmarè tó ń pè yẹn kí ló mọ̀ tí wọ́n pè ní Olódùmarè Rotimi Daniel let me teach you lesson ọ̀rọ̀ Olódùmarè sọ Ọlọ́run kì í ṣe Ọlọ́run mọ́ orúkọ torí ẹ̀ ní Ọlọ́run fi sọ pé mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ if not ẹ̀yin wèrè yìí ẹ máa ti máa create orúkọ oríṣiríṣi tẹ́ máa fi pe Ọlọ́run ẹ máa wá sọ ara yín gan di Ọlọ́run Olódù ẹni tó mọ̀jù ọmọ àlè nǹkan kan wà tó ṣẹ̀ wá lálẹ́ di ọ̀run ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àlè ni bó ṣe wá èèyàn mọ́ ọ̀nà tó gbà wá èèyàn mọ́ òun ló wá mọ ojú ẹ̀ tó fi jẹ́ kí gbogbo nǹkan máa tọ́ lábẹ́ tiẹ̀ òun ló pè ní Olódù ọmọ àlè òun làwọn ìṣẹ̀ṣẹ̀ fi pe Ọlọ́run ní Olódù ọmọ àlè nítorí pé ọ̀nà tí wọ́n gbà nìyẹn tí wọ́n gbà mọ́ àwa Kìrìsìtẹ́nì Ọlọ́run ẹni tó ní ọ̀run ẹni tí a ní ìgbàgbọ́ pé ó ní ọ̀run tá a máa dé sí ìyálà àwọn Kìrìsìtẹ́nì àbí mùsùlùmí àbí babaláwo tó ń ṣe ẹ̀sìn mo fẹ́ jẹ́ kó o mọ̀ wípé ẹ̀sìn ló yàtọ̀ ìṣẹ̀dá wa ò yàtọ̀ èèyàn kan ló ṣẹ̀dá gbogbo wa èmi àtẹ́jọ lójú èmi àtẹ́jọ létí èmi àtẹ́jọ nínú bọ̀ èmi àtẹ́jọ lóko èmi àtẹ́jọ lóbò àwa lásán wá di wèrè sẹ́sìn lọ́rùn ẹ fẹ̀sìn sílẹ̀ ẹ yé sọ̀rọ̀ ayédè olórí burúkú mọ̀ ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè yìí Ọlọ́run tó ṣẹ̀dá wa ẹni tó ní wá tí wọ́n ń pè ní Olódù ọmọ àlè táwọn kan pè ní Allah kábíyèsí rẹ̀ Ọlọ́run àtọ́tá àtọ́fiṣẹ́ ogun rán ọ̀rọ̀ ọmọlájò tó wọlé dama adánitán adánirọ́ òun nìkan ló mọ bí gbogbo wa ṣe ń mí ẹ̀dá kò mọ̀ ìwọ tó ń pèrè ní babaláwo ṣé o lè mọ bó o ṣe lè mú ẹ̀mí èèyàn kúrò ṣé o mọ bó o ṣe lè dá ẹ̀mí padà séèyàn lára ẹgbẹ́ ìjà tọra wa àti gbogbo wa pátápátá wà lórílẹ̀‐èdè yìí àti dúdú ni o àti funfun ni o ojú méjì lájọ ní
etí méjì lájọ ní o ò lè sọ pé tó wọ́n jẹ́ mùsùlùmí ní ìsìnkú wá lórí méjì àbí kó lápá mẹ́ta ayé máa sá fún ẹni. Why are we discriminating ourselves? Kí ló dé tí ẹ̀sìn nǹkan tá à ń sìn tí a mọ̀ wọ́n pe Jésù fún wa ṣé wọ́n ní this is Jesus Christ àbí this is Jesus Christ àbí bẹ́ẹ̀ kọ́ who told you that this is Jesus Christ ṣé Jésù fọ́tò Jésù lélẹ̀ tàbí tó yẹ mọ́tò yìí tó ń sọ pé Jésù lélẹ̀. We just have the faith nínú Bíbélì tí a kà a dẹ̀ ní ìgbàgbọ́ lóhun tí a ti ń gbọ́ òun ní gbogbo wa ní sọ́ra wa tàbí para wa níbi tá a para wa yìí ṣùgbọ́n tó bá wà wọnú ayé tí Ọlọ́run fún yẹn bá fira ẹ̀wọ̀n tó bá fira ẹ̀wọ̀n ẹ̀ wà á mọ irú èèyàn tó jẹ́ wà á mọ irú Ọlọ́run tó ní take it or you leave it. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ ṣọ́ọ̀ṣì lónìí they don't know what they call Jesus Christ they were just going to church ni. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ mọ́ṣáláṣí lónìí they don't know what they call Allah àwọn náà kírun ni. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní lédì lónìí wọ́n kàn ṣàwo ni wọn ò mọ̀ kan tí wọ́n pè láwo ẹrú awo ni gbogbo wọn. Wáyé tí gbogbo wa ń dààmú ara wa lórí kan tí ò sọ̀rọ̀ táwọn wá kiri. Wáyé tí gbogbo wa sọ̀rọ̀ wa ti wèrè sórílẹ̀-èdè yìí. Musa táwọn ń pè ní Moses ṣèbí Sẹ́rà ọmọ ẹ̀ ló bí Áísákì tó fi ìgbàgbọ́ kìrìsìtẹ́nì lélẹ̀ fáwọn àmì nàìjíríà fi ń dùn pé yẹ́sì o àlẹ́ àbí. ẹrú ẹ̀ òun ló bí Ismaili tó ṣe mùsùlùmí lónìí. Kẹ́sà ìyàwó ẹ̀ kẹta òun ló bí tó ń ṣèṣègùn lónìí ẹ̀rọ adákùn kí wọ́n mú wa táwa ṣe bí ìwèrè táwa ń dààmú ara wa. Ọlọ́run ẹ̀ tó ní tó ń bọ́ọ̀sì tó fi sọ́mọ́ nìkejì ẹ̀ bí ọ̀tá ẹ̀ Ọlọ́run ẹ̀ yẹn kò lè ṣe nǹkan tí ọmọ nìkejì ẹ̀ yẹn tó lè ṣe o. We have only one God and that our God òun ni ẹ̀mí wa tí a fi ń mí your mind will tell you the kind of God you are serving. Ẹni tó jẹ́ pé búburú ló máa ń ṣe láyé ẹ̀ irú Ọlọ́run tó ń ní ó ti wà lọ́kùn ẹ̀ ó nìyẹn. Ẹni tó dẹ̀mọ́ búburú ṣe tó jẹ́ pé rere ló mọ̀ ṣe láyé ẹ̀ irú Ọlọ́run tóun náà sìn òun nìyẹn tí a ti rí yẹn. Adẹ́rù pé ká lọ sí ṣọ́ọ̀ṣì láti sọ pé àwọn Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ lọ ṣọ́ọ̀ṣì kò lọ mọ́ṣáláṣí wọ́n gbàgbọ́ pé Ọlọ́run yóò máa jí Ọlọ́run irú èmi yìí. Torí Ọlọ́run ti fi gbogbo ẹ̀jẹ̀ mi ní gbogbo ọ̀nà àti ìlànà kìíní ni o àtọ̀nà kejì ni o àtọ̀nà kẹta ni o Ọlọ́run ti fi ara ẹ̀wọ̀n mi. Mò ń bọ̀ mi ò kíde ó dàbọ̀jọ́ ẹ̀yin bàbá yẹn ẹ jẹ́ kí orí yín pé ìwọ tó bá ṣe Christian ṣe Christian ìwọ kò wá gbèsè pé ò ṣe Christian mọ́ wọ́n á máa nullify the Christian àìmọye àwọn pásítọ̀ yẹn àìmọye nínú wọn lẹ́pẹ́ mùsùlùmí ni wọ́n bí òun sí ó kò nínú mùsùlùmí ó di pásítọ̀ lẹ́nìí iṣẹ́ ìránṣẹ́ ń gbòòrò àìmọye àwọn àfáà míì ló jẹ́ pé Christian ni wọ́n bí wọn sí wọ́n dẹ̀ dà àfáà lónìí bọ́lá òun ṣe ní káyé wọn orí nìyẹn wá gbọ́ àfáà tó ń ṣe àfáà tó di billionaire àfáà yẹn náà lẹ́lòmíì ṣe tó ń tọrọ jẹ o pásítọ̀ tí pásítọ̀ míì ṣe tó ń gbọdọ̀ plane pásítọ̀ ẹlẹ́lòmíì ṣe tó lọ́n tọrọ jẹ lójú títì o ó kù sí ẹ lọ́wọ́ bó o ṣe gba ohun tí o mọ̀ àti bó ṣe rí lọ́kùn ẹ ohun tó yàn bá dẹ̀ mọ̀ ló máa lè ṣàkọlé lórí ẹ ti jẹ́ kó máa. So mo wá fàṣìkò yìí bọ́ta lẹ́nìí láti fún èsì fún fídíò tí mo rí nípa bàbá ADABASIONI gbogbo ohun tẹ́ ẹ sọ pa mi bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o ọ̀rọ̀ nípa bàbá Wòlíì Olualo tí à ń bá bọ̀ bàbá ADABASIONI Olúwafẹ́mi àṣẹ ọ̀rọ̀ inú mi á dùn tí ẹ bá lọ wo àwọn previous programs mi màá sọ tó bí interview pẹ̀lú Tèmítọ́pẹ́ Kọ́láwọlé lẹ́nìí màá sọ tó bí interview pẹ̀lú Pastor Ṣẹ́gun Oyèbọ́lá màá sọ fún wa lórí ètò lásìkò yìí ẹ̀yin ìyá lè mọ ibi tí ọ̀rọ̀ ń lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mi ò ní play voice note wọn kankan mi ò ní play ẹ̀ mi dẹ̀ ní play video ẹ̀ ṣùgbọ́n mo ti gbọ́ mo ti mọ tó wà ń bẹ̀ màá máa mú ní kọ̀ọ̀kan ìjèjì bàbá àṣẹ ọ̀rọ̀ ìyá ADABASIONI wọ́n sọ wípé nítorí pé Rotimi Daniel fún mi láàyè láti lọ interview àwọn family Ìyábọ̀ Òbe òun ni mo ṣe lọ interview Tèmítọ́pẹ́ àti Pastor Ṣẹ́gun àkọ́kọ́ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ torí pé ṣe rí interview Fúnkẹ́ tí mo ṣe ó ti expose ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn tó ń wò wá wọ́n ti mọ ibi tọ́rọ̀ ń lọ interview grandma tí mo ṣe ó ti expose ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Rotimi Daniel sọ nípa bàbá Wòlíì Olualo and let me tell you something today bàbá àṣẹ ọ̀rọ̀ ADABASIONI bàbá Olualo wọn ì ṣe èèyàn láyé tí mo lè sọ pé kí n sọ̀rọ̀ against wọn kò sí wòlíì kan láyé tí mo lè ever jáde pé wọ́n ṣe nǹkan burúkú torí pé mo nígbàgbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n Bíbélì dẹ̀ jẹ́ kó yé wa pé má ṣe sọ̀rọ̀ ẹni àmì òróró mi níbi má sì ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi kò wá sí nǹkan tí wọ́n ní wòlíì kan lè ṣe yálà ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ tí mo lè ever sọ̀rọ̀ against wọn láyé bàbá àṣẹ ọ̀rọ̀ inú mi á dùn tẹ́ ẹ bá lè farabalẹ̀ gbọ́ program yẹn dáadáa kì í ṣe nítorí pé wọ́n ní kí n má lọ already kí n má lọ sí ibi tí àwọn family ìyá Ìyábọ̀ wà mo ti interview mo ti post yẹ mo ti ohun tí mo fẹ́ lọ sọ ń bẹ̀ mo ti cover information yẹn I don't come out to bring anybody down kò sí nǹkan tá a fẹ́ gbà nú ẹ̀
I'm a Christian to the core and I believe there is Jesus Christ. Kò wá sẹ́ni tó fẹ́ gbé òun kéèyàn má jẹ́ Christian, kò sẹ́ni tó fẹ́ gbé ọmọ làkè ṣubú láyé tó náà lè ga, pàápàá ẹni tó fẹ́ gbé àwọn tó ti ga ṣubú tó lè débi tán wà. Bàbá ADABASIONI ẹ ti misinterpret ọ̀rọ̀ mi. I'm a journalist to the core. A máa ń fi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo mọ̀ tí mo dẹ̀ ń ṣe. Interview tẹ̀yẹ báyìí tó bá ṣe fún yàn. The broadcasters, the journalists will bring out question láti lè mọ tó wà lọ́kàn tá à ń béèrè interview lọ́wọ́ ẹ̀. Ọ̀gá wa Adéoyè Bákàrè Jagunmólúòdè wọ́n ṣe interview kan gbà kan fún ọba kan tọ́ba yẹn rí ọ̀ní fín. Wọ́n wá sọ wípé kábíyèsí a gbọ́ wípé wọ́n sọ wípé ẹ sọ pé ẹlẹ́tọ̀ọ́ àti gbé adéléyàwó yín lórí torí pé ẹjọ́jọba ni. Àwọn ti gbọ́ wọ́n bá ní kí kábíyèsí lè put more light. Kábíyèsí wá ṣe wá dáhùn náà ṣe máa dáhùn. Oníṣẹ́ tí mo kọ́ ọ̀gá wa Adéoyè Bákàrè bàbá sì wà láyé wọn tí ì kú. A dẹ̀ ń follow step wọn. Ohun tá a gbọ́ la fi ń béèrè question. Now nípa question tí mo béèrè lọ́wọ́ Pastor Olúwaṣẹ́gun wípé a gbọ́ wípé wọ́n ní ẹnìkan jáde ní wòrìwò ní wèrè ó wà mẹ́tàdínlẹ̀ ní camp Baba Olualo láti lè put more light sí ní kì í ṣe kí mò ń sọ wípé ìyàwó Baba Olualo ni. Ẹ dẹ̀ wá rí torí pé ohun tí àwọn èèyàn sọ fún Rotimi lálẹ́ ni pé ẹni tí wọ́n rí ní camp yẹn tó jáde nítorí pariwo yẹn wípé ìyàwó Baba Olualo ni gẹ́gẹ́ bí nǹkan tí Rotimi lálẹ́ sọ. Nǹkan tẹ̀mí gbọ́ mo wá fi interview Pastor Ṣẹ́gun wọ́n dẹ̀ put light sí láti lè sọ fáwọn èèyàn pé kì í ṣe ìyàwó Baba Olualo ẹni báyìí ni o. Ìdáhùn sí béèrè tẹ̀ béèrè nìyẹn pé kí ni right mo ní pé ẹ̀yin náà gbọ́ tẹ́ni ṣe ń béèrè wípé ṣé ó fẹ́ sọ pé ìyàwó Baba Olualo ni mi ò sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n láti put more light torí tí n bá béèrè débẹ̀ àwọn èèyàn ò ní mọ̀ yìí pé kì í ṣe ìyàwó Baba Olualo náà rí bẹ́ẹ̀. Wọ́n ló yẹ kí n béèrè débẹ̀ wọ́n dẹ̀ explain pé àbúrò interpreter kan ò ní. Ẹ máa rí pé láàrin yẹn ohun tí Rotimi Daniel sọ táwọn èèyàn sọ Rotimi Daniel tó náà dẹ̀ sórí program ẹ̀ àti kọ́kọ́ debunk yẹ ohun tí wọ́n ń pè ní retraction nìyẹn o. In the code of journalists there is something called retraction. When you want to defend somebody wàá fi question tó ti gbọ́ wàá fọ̀rọ̀ tó ti gbọ́ wàá fi béèrè question lọ́wọ́ guest yẹ for him or her to come out. That is what they call retraction in code of journalism. I'm a mass comm student and I know what I'm doing. Bàbá ADABASIONI. Now ẹ tún wá sọ pé mo béèrè lọ́wọ́ Tèmítọ́pẹ́ Kọ́láwọlé wípé ṣé lóòótọ́ ni àwọn fámìlì ìyàwó Olualo wá ọmọ wọn. Ẹ sọ pé kí ló kàn mí bẹ́ẹ̀ ó kàn mí torí pé à ń fẹ́ ìdájọ́ òdodo a sì ń fẹ́ àlàáfíà one lórí kíṣẹ́ ìránṣẹ́ Baba Olualo lọ́mọ bàbá bàjẹ́ làwọn wà fún. Lóòótọ́ ní family issue ṣùgbọ́n family issue tó ti wá ní social media ńkọ́ táwọn family bá rí as family issue they will come out on social media to do any kind of interview. They will solve the matter nínú ilé ara wọn. Bàbá ADABASIONI ẹ jẹ́ ká jọ gbọ́ra wáyé. Ẹ wá ń sọ pé mò ń béèrè pé kí ló kàn mí ṣé mo fẹ́ mọ ibi tí wọ́n wà ní yes torí pé Tèmítọ́pẹ́ Kọ́láwọlé ẹgbọ́n kankan lẹ́nìí ìgbà táwọn àti Rotimi Daniel ẹjọ́ rẹ̀ ní ọ̀rọ̀ wọn jẹ́ àṣírí ṣùgbọ́n gbà tí ìjà dé lóhun tọ́jọ́ pamọ́ ló lè jáde síta lálẹ́ mọ́. Tí ẹ bá wo programu mi àti Máyégún Akéwì we go on the same line. Ohun tá a gbọ́ la fi ń béèrè question láti lè fún ọ láti retract ẹ láti debunk ẹ ní kì í ṣe pé láti dákún ọ̀rọ̀. Ẹ wá sọ pé nípa ọ̀rọ̀ bàbá Olualo ẹ sọ wípé ká má dá sí a máa dá sí torí pé ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé tá bá fi wèrè ilẹ̀ kó dá sùn kó yẹ yóò sùn yẹ tí àwa kan ò bá jáde láti go on thorough investigation ohun tí Rotimi Daniel ń sọ pa àwọn bàbá wa yìí la máa gbọ́ láwọn èèyàn káde máa gbọ́ náà máa gbọ́ náà ọ̀pọ̀ ní yóò pé Rotimi Daniel ní ká má bá family sọ̀rọ̀ mọ́ ibi tí mo bá ìwádìí mi dé lẹ́nìí kò sí blogger kan online yàtọ̀ sí Máyégún tó lè mọ́ màá sọ nǹkan fún lẹ́nìí ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ ọ̀la ǹjẹ́ mọ̀ ẹ́ pé Ìyábọ̀ tá à ń wá yìí ǹjẹ́ mọ̀ ẹ́ pé next month on 21 ní birthday ẹni tá à ń sọ yìí ṣẹ́yìn ti gbọ́ débẹ̀ ṣá ṣe gbọ́ débẹ̀ rí. I have some documents on my phones nípa ẹni tó bá mi sọ láti UK ṣùgbọ́n tọrọ torí pé lẹ́nìí mo wá mú reply wá ni mi ò wá sọ̀rọ̀ ń pa ẹ̀ lẹ́nìí ṣùgbọ́n tí mi ò bá bọ́ọ̀tà láti debunk ọ̀rọ̀ tí bàbá wa ẹ pé mò ń pè yín bàbá torí pé mi ò kí ń rí àgbàlagbà fín and let me tell you something sir tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí a máa caution ìbínú wa èpè gbogbo èèyàn kọ́ lè pè máa mú gbogbo èèyàn kọ́ o àfi tá a bá sí lórí òtítọ́ lóko. I know you as a prophet of God. I know you as a vessel of God. Bíbélì wípé àwa ni
bíbélì ìgbà kẹyìn tí àwọn aráyé ń kà, ẹ jẹ́ ká lead by example. bàbá ADABASIONI lọ́ra láti gbọ́rọ̀ yára láti bínú, bible ó sọ fún mi bẹ́ẹ̀, lọ́ra láti gbọ́rọ̀ yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti bínú láti fèsì. tani tẹ́ ẹ ṣe gbọ́ tẹ́ ẹ pè mí wáìsì gbogbo program ẹ kan báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí jẹ́ ká ṣe báyìí. ọ̀rọ̀ tá a wá sọ láàárọ̀ bẹ́ẹ̀ lọ́nà máa sọ náà, kì í ṣọ̀rọ̀ ìbínú, kì í ṣọ̀rọ̀ pàǹgbélé ẹni ṣépè. we are both Christian. ẹni ṣe Jésù mọ̀ mí, bẹ́ẹ̀ ni ó dá mi mọ̀, iṣẹ́ tó gbélé mi lọ́wọ́ ni mò ń ṣe yìí, bẹ́ẹ̀ ni sà. ẹ má rò pé mo wá láti wá complicate issue yìí, no, but to put more light to this matter. gbogbo nǹkan tá a gbọ́ táwọn èèyàn rò pé òótọ́ ni kó lè sọ kẹ́lẹ̀ ní kò rí bẹ́ẹ̀ mọ́, the more tí mo ṣe ń béèrè question ló ń put more light to this issue. láti dọ́ tí mo ti ń ṣe program yìí, go back to my history, go back to my programs. ẹ lọ wo interview tí mo ṣe fún Fúnkẹ́, ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí kan, àwọn olóye tó dẹ̀ gbọ́ rí pé báyìí lọ́rọ̀ ṣe lọ. now wọ́n ní ká má bá wọn sọ̀rọ̀ mọ́. I can tell you today wípé àwa sì ń sọ̀rọ̀, so mi ò jáde láti wá bring Bàbá Olúwa dànù, ADABASIONI ADABASIONI, no. àwọn question tí mo dẹ̀ ń béèrè, ohun tó bí interview Pastor Ṣẹ́gun Oyèbọ́lá ni wípé Rotimi Daniel sọ wípé Pastor Ṣẹ́gun Oyèbọ́lá ló wá bá òun rárá fún ọ̀rọ̀ yìí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ at initial stage. ṣùgbọ́n ẹgbọ́n nǹkan tí Pastor Ṣẹ́gun Oyèbọ́lá sọ, just for people following Rotimi Daniel to know yìí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ kọ́ ló jòótọ́. tọ́rọ̀ bá ṣẹlẹ̀ lọ sí tọ́rọ̀ ṣẹlẹ̀ níbí, ẹ interview àwọn méjèèjì tó pè ní balancing of information nínú code of broadcasting. you must balance your news. wọ́n ní lágbájọ́ sọ pé now ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn tó bá ṣì wà láyé, ohun tó kọ́ wa ní pé you go to the person and intervene him. now ẹ wá sọ pé ó yẹ ká máa gbé fèsì wọn síta. Pastor Ṣẹ́gun tẹ̀ ń sọ yìí wọ́n wà lẹ́kọ̀ọ́, èmi wà níbi tí mo wà. it's not easy for me to go now and go and meet him there, but the easiest way for us to communicate is through phones. tìbú ńlá ṣe tá a dẹ̀ gbé jáde. kódà ọjọ́ tí mo pe Pastor Ṣẹ́gun, mi ì sọ fún wọn pé màá pè wọ́n pé màá ṣe live pẹ̀lú wọn, mi ì sọ fún wọn. àti kọ́kọ́ sọ̀rọ̀ ní Sunday tí mo wà ní program kan nìbàdàn tí mo ní màá pè wọ́n padà, mo wá rí pé nǹkan tó ń sọ yẹn kò yẹ kó jẹ́ èmi nìkan ni màá gbọ́. tẹ́ bá wo interview yẹn, kò síbi tí mo ti sọ̀rọ̀ àgẹ́tì Bàbá Olúwa, kò dẹ̀ sí bí mo ti sọ pé gbogbo tí ó ti nílẹ̀ ń sọ pẹ̀lú alọ́ bẹ́ẹ̀ ló ṣe rí, torí mo mọ̀ ẹ́ kó ṣe é ṣe kó má rí bẹ́ẹ̀, mo dẹ̀ mọ̀ ẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. ṣùgbọ́n ìdájọ́ wà lọ́wọ́ Ọlọ́run, ìdájọ́ wà lọ́wọ́ Ọlọ́run. kò dẹ̀ sẹ́ni tó ṣe interview lórí program mi kankan tí mo wá go deeper lórí ọ̀rọ̀ ẹ̀, olófẹ́nu ara ẹ̀ sọ́nà tó bá jẹ́ ọ̀rọ̀ court gan, wọ́n á ní màá ní ẹ lọ play voice yẹn ṣé mi ni mo sọ bẹ́ẹ̀. bàbá ADABASIONI, ẹ má jẹ́ ká gba èṣù láàyè lórí ọ̀rọ̀ yìí. àwa tí ọ̀rọ̀ wá ṣọ̀kan tábà tutù ń jà, tábà ti ń sọ̀rọ̀ against wa, ẹ má jẹ́ tẹ̀yìn jẹ ọ̀rọ̀ yìí ò ní nítumọ̀ kankan máa ń gbà tó bá yá. so mo wá fàṣìkò yìí bọ́ta lẹ́nìí láti fèsì fún fídíò tí mo rí nípa bàbá ADABASIONI. gbogbo ń tẹ́ ẹ sọ pa mi bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o, bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. èmi àti ti sọ̀rọ̀ láàárọ̀ yìí, ẹ sọ statement kan, ẹni yẹn kí n máa rìkọ́ọ̀dù mi ní rìkọ́ọ̀dù nítorí pé mi ò rí gẹ́gẹ́ bí èèyàn burúkú. ohun tí ò yẹ èmi àti ìlàjọ́ ẹ̀sìn lè fúnra, ẹ sọ̀rọ̀ kan láàárọ̀ ẹ̀ báyìí, mo dẹ̀ di ọ̀rọ̀ mú bẹ̀. èmi náà ti kẹ́kọ̀ọ́ lára yín, ẹ̀yin náà ti kẹ́kọ̀ọ́ lára mi nìyẹn o. ẹ wá sọ pé ká má sọ̀rọ̀ nípa Bàbá Olúwa lọ́wọ́, kò possible, kò possible. ẹni tó bá gbà lókè láyé fẹ́ sọ̀rọ̀ ẹ̀, ṣùgbọ́n mi ò ní síbi tó ti máa sọ̀rọ̀ èèyàn níbi láyé, mi ní ṣe láíláí, láyéláyé mi ní ṣe o. in my next program màá post àwọn fídíò kan sí yín online kẹrí kẹwàá rí ibi tá a bọ̀rọ̀ dé. mo sọ nǹkan lórí program kan tí mo ṣe ń jẹta, mo ní Rotimi Daniel ìwà ẹ̀mí antichrist ló wà nú ẹ̀. Rotimi Daniel ready láti wá òtítọ́ kankan, ṣùgbọ́n rẹ̀ láti bring down president tí ò lè be possible. torí pé Daniel tó ń jẹ́ bàbá àti ìyá ẹ̀ ló sọ, ẹni tó bá dẹ̀ bú bàbá oníbàbá ó ń sọ fún wa pé bàbá tó náà ò ta nìtumẹ̀, that is the meaning. so fún ìdí èyí bàbá ADABASIONI, kò sí nǹkan tó fẹ́ mú mi jáde wá máa sọ̀rọ̀ òdì sí yín, mi ní ṣe o. àwọn tó wo program tèmi mọ̀ ẹ bá rí mi láì tí ló ṣe bí mi tó láyé, mi ní sọ̀rọ̀ sẹ́nibọ̀dì, mi dẹ̀ ní ṣépè. so mo fọlọ́run bá bẹ̀ yín, tí inú bá ń bí yín ẹ caution ni pé ìmọ̀ ẹ má ṣépè fún Rotimi mọ́. èmi tẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ sí yìí, ṣé ohun tí ẹ ń rò ṣé bẹ́ẹ̀ ló ṣe wá rí ni. so fún ìparí program yìí ẹ bá mi share ẹ̀. mo ń fà àsìkò sọ fún bàbá ADABASIONI Olúwafẹ́mi àṣírí ọ̀rọ̀ rádà pé gbogbo ohun tí ẹ sọ pátá pa mi bí ẹ̀kọ́ ló ṣe rí o, kò sí nǹkan tó kàn mí. àṣọta ti bẹ̀rẹ̀ program yìí tí gbà wà ní àrùn anybody, mi lè láti request lọ́wọ́ anybody lórí ọ̀rọ̀ yìí. ṣùgbọ́n táwọn ò bá tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí Rotimi Daniel ń sọ, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ò ní tú pé kì í ṣe gbọ́ àwọn pásítọ̀ náà lórí jẹ́yàn bí. ọ̀pọ̀lọpọ̀ àṣírí ò ní tú náà.
tabadákẹ́ tó yẹ pé onìkan ló ń sọ̀rọ̀ irú ti wèrè tó sọ yẹn sìn àwọn kan ti gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n gbà tí mo grad interview Pastor Ṣẹ́gun ti kó yọ wá pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mọ́. Rotimi Daniel, I'm giving you this last warning. Stop láti máa bà àwọn ìránṣẹ́ Ọlọ́run lórúkọ jẹ́. Stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́. Stop ẹ̀ ọjọ́ tí wọ́n bí ẹ ṣèbí Daniel olùkọ́ wọn sùn ẹ́. O fẹ́ yẹ kí ọ̀kọ́ lọ máa gba information lọ́wọ́ ìyá kan. Ẹ wá ń dọ́gbọ́n wọ́n náà wà wò sí gbogbo ọgbọ́n tó dá irọ́ tẹ̀lé pa ìṣẹ́ gbogbo àṣírí ti tú yìí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa. ó lẹ ti gbọ́ láàrin àwọn méjèèjì tó ní ṣe pé bí Àdàbàsíòní ti ṣe gbọ́rọ̀ òun ó yàtọ̀ bí Mr. White ti ṣe sọ àti bó ṣe gbọ́ òun tiẹ̀ sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ ògbóhùnsáfẹ́fẹ́ gbáà lòun o débi pé kò ní masters lórí ẹ̀ láti sọ̀rọ̀ lórí atẹ́gùn àti bá a ṣe é ṣèwádìí lórí nǹkan tí bá ń ṣẹlẹ̀ lágbègbè ẹni bẹ́ẹ̀ náà sì ni Àdàbàsíòní sọ pé ìránṣẹ́ Ọlọ́run lòun pé n tóun gbọ́ tó sọ lòun wè àti tí Rotimi Daniel sọ òun náà ló ń ṣe wùwà ju gbogbo ẹ̀ lọ o ìjà ò ní ṣẹlẹ̀ láàrin ọmọ Yorùbá Parapọ̀ TV náà lẹ́ ń wò ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ sì comment síbẹ̀ o bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ pé tí yín ó di sí o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá a ó tún jọ pàdé lọ́jọ́ míì láṣẹ Òdùmarè ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀.